Yorùbá ní èèyàn ò ní ṣòwò méjì kẹ́ran ọmọ jẹ̀kan. Èèyàn ò ní ṣòwò méjì kẹ́ran ọmọ jẹ̀kan. Kí náà ń pè lówó? Gbogbo nǹkan tí èèyàn bá ń ṣe láti fi gbégbé ayé ìrọ̀rùn, láti fi lòṣẹ̀mí, láti fi gbogbo ń tá ń sàn ń ṣe nú ayé, ó fà lè pé ká fẹ́yàwó ká bímọ, owó ní. Àwọn ìyá ọgá máa ń sọ, wọn á ní ó ṣòwò ọmọ, pàtàkì jùlọ lọ́dọ̀ àwọn obìnrin. Òwò lọmọ bíbí, ló fi jẹ́ pé ìjèrè ọmọ lẹ́yìn wá ọ̀la, ìjẹun ọmọ, ó ṣe pàtàkì sí àwọn ìyá ju àwọn bàbá lọ. Torí òwò tóbìnrin ń ṣe lọ́dọ̀ ọkọ kò ní pé ó wá bímọ. Gbogbo wa la sì mọ̀ pé oúnjẹ ọmọ dùn ju oúnjẹ ọkọ lọ. Àwọn kan náà ń fọmọ ọkọ ṣòwò. Àwọn kan ń fọkọ ṣòwò. Ṣùgbọ́n tó o bá ṣòwò sọ́kọ, tó o ṣòwò sọ́mọ lórí ẹ̀mí rẹ, ìkan ó mẹ́hẹ. Wọ́n fi máa ń sọ wípé kò pọ̀ nínú ẹ̀dá tí ó jẹun ọkọ tí ó tún wá sọ pé òun fẹ́ róúnjẹ ọmọ jẹ. Kò pọ̀ nínú ẹ̀dá tí obìnrin tí jẹun ọkọ tí sọ pé òun fẹ́ róúnjẹ ọmọ jẹ. Obìnrin tó bá sì jẹ́ ń jẹ ọmọ, ẹ má jẹ́ ń tàn yín, ọ̀pọ̀lọpọ̀ wọn ìyà náà wọ́n jẹ lọ́dọ̀ ọkọ. Ìmúmọ́ra náà fi bọ́kọ gbé. Ibi oúnjẹ ọmọ ńlọ́kan wọn wà ní wọ́n fi ní àtẹ̀mọ́ra, tó fi jẹ́ pé nígbẹ̀yìn gbẹ́yìn oúnjẹ ọmọ yóò wá dùn ju oúnjẹ ọkọ lọ. Òwò méjì àkọ́kọ́ téèyàn máa ń ṣe ńgbà míì tí kò mẹ́hẹ nù. Èyí tó wá mẹ́hẹ ń bẹ̀, òun ni ẹran jẹ. Tó bá ní ẹran jẹ nǹkan, gbogbo nǹkan tí ẹran tẹnubọ̀ tó jẹ kọ́ ni ń pè lẹ́ran jẹ. Téèyàn bá ṣàgbẹ̀ lóko, tó gbin kòkó, tó gbin obì, tó gbin ọ̀pẹ, eléyìí tí àwọn ẹranko igbó bá tu jẹ ńbẹ̀, kò ṣàǹfààní fágbẹ̀ mọ́. Ṣùgbọ́n kò ṣeé ṣe kí àgbẹ̀ ó gbin nǹkan kó sọ pé nǹkan kan ò wá ní jẹ́ léyìí tí ẹranko igbó ó jẹ ńbẹ̀. Kò ní ṣeé ṣe, dandan ni kí ẹranko ó jẹ àwọn nǹkan kan. Ṣùgbọ́n eléyìí tí ẹran jẹ, kódà kó o sálùbọ́ sẹ́gbẹ̀ẹ́ ìtanú ilé, tàbí kó o gbé nǹkan síbì kan níbi tẹ́nu ẹran ó ti tó, kí tẹ́ran bá mú jẹ ńbẹ̀, kò ṣàǹfààní fún wọn mọ́. N tó kù làǹfààní fún ọ. Tọ́ bá ní ẹran jẹ nǹkan mọ́yàn lọ́wọ́, ó túmọ̀ sí pé nǹkan tó o ṣe ṣùgbọ́n tó jẹ́ pé ìwọ ò ráǹfààní ẹ̀ jẹ, ẹranko igbó ló jàǹfààní ẹ̀. Wọ́n wá ní ẹ̀dá ò ní ṣòwò méjì kẹ́ran ọmọ jẹ̀kan. Àwọn àgbá pòwe náà bákan náà, wọ́n ní pé ajá ò ní rorò kó sọ pé òun fẹ́ ṣọ́ ojúlé méjì. Nínú kí ojúlé méjèèjì gan kọ́ mọ́ ní olùṣọ́ tó nítumọ̀, kọ́ mẹ́hẹ, kí méjèèjì ó mẹ́hẹ, tàbí kíkan mẹ́hẹ, tàbí kó fì síbì kan. Ló fi máa ń sọ wípé èèyàn ò lè níyàwó méjì kọ́ mọ́ fẹ́ràn kan jù kan lọ, pé ẹni tó bá lọ́pọlọ ò ní gbé ojú ni. Gbogbo nǹkan tí ó bá ti wáyé ní méjì méjì, ìkan mẹ́hẹ. Ìkan mẹ́hẹ jù kan lọ. Tó bá dàbí ẹni pé èèyàn ń ṣe nǹkan kan tí ó tó méjì mẹ́ta, téèyàn wá múra kankankan wípé òun sáfẹ́ ṣàṣeyọrí lórí gbogbo ẹ̀, òun ní mú kí àwọn èèyàn sọ wípé mi ò ní ṣòwò méjì kẹ́ran ọmọ jẹ̀kan. Mi ò ní ṣòwò méjì kẹ́ran ọmọ jẹ̀kan.
tó o bá ti ń gbé nǹkan kan bọ̀ tẹ́lẹ̀ tẹ́ pé ìwọ ló ń ṣe é tó ń ṣe táyé ń kì ọ́ níjọba náwó gan nǹkan míì tó tó dojúkọ nǹkan yẹn tó ń ṣe jù eléyìí tó ti ṣe pátì yóò padà mọ mẹ́hẹ̀ bọ̀ díẹ̀díẹ̀ ẹ wo ọ̀pọ̀lọpọ̀ àwọn adarí wa láwùjọ ó ṣàní tí mi ń ṣe bọ̀ tẹ́lẹ̀ nínú wọn mi ò sọ nípa àwọn tó ṣiṣẹ́ ìjọba tán fẹ̀yìntì tán wá gbégbá òṣèlú o bóyá àwọn tó jólókò òwò nù wọn tán ń ṣe nǹkan kan bọ̀ tẹ́lẹ̀ tán wá yà sídìí òṣèlú pé àwọn fẹ́ ṣòṣèlú ọlọ́run wá bá wọn ṣe wọ́n dìbò wọ́n wọlé iṣẹ́ tí wọ́n ń ṣe tẹ́lẹ̀ tí wọ́n ti fílẹ̀ tí wọ́n padà sídìí àmójútó ìjọba ṣíṣe eléyìí tí wọ́n ń ṣe yóò ti padà mẹ́hẹ̀ kí wọ́n tó di kí wọ́n parí kì í dàbí mọ́ torí pé olójú gan ò sí ńbẹ̀ láti mójútó nǹkan rẹ̀ mọ́ èyí ò ní ṣòwò méjì kẹran ọmọ jẹ kan nínú àwọn òwe tí Yorùbá máa ń pa láti fi pàkíyèsí èèyàn sí ìrìn àjò èèyàn nínú ayé ni wípé kó o lè mọ̀ wípé ọ̀sọ́gbọ́n tó fẹ́ dá sí o ìkan ò mẹ́hẹ̀ ìkan ò dáa ni ìkejì náà lè dá o ṣùgbọ́n ìkan ò ṣe bí ẹ mẹ́hẹ̀ díẹ̀ lọ́pọ̀lọpọ̀ wọn gbà míì ṣùgbọ́n tó máa fi ròyàn lágbára o wípé bó o ṣe ń ṣe yìí eléyìí tó fẹ́ jọ́ mẹ́hẹ̀ náà mọ̀jọ́ mẹ́hẹ̀ tó bá ṣàgbọ́sẹ̀ tì rẹ̀ pé èyí sòwò méjì kẹran ọmọ jẹ kan eléyìí tó fẹ́ mẹ́hẹ̀ ó tún ta kìjì ó tún gbójú wo bẹ̀ ìmẹ́hẹ̀ yẹn ò fi ní pọ̀ jù ẹ bá wa pín kọ́ lọ ẹ̀sìn.